Ìjàdù Adé bàbá àṣìṣe òun ló sọ̀rọ̀ àṣẹ sínú ayé Ọdúnladé Adékọ́lá gbogbo tó ọ̀rọ̀ mi gbọ́dọ̀ ju 4 years lọ. Ọdúnladé Adékọ́lá kò ṣe freedom lọ́dọ̀ mi nígbà tí mo bí ọmọ mi tí mo bí ní year 2000 ọdún wà ń bẹ pẹ̀lú Bàrúkà Táyé Ìdílé gbogbo wọ́n tún ṣe stage performance wọ́n tún ṣe fún mi jọyìn. so ibẹ̀ ni mo ti wá sí wọn pé tó bá fẹ́ act fi ọwọ́ ẹ jẹ́ kó mọ̀ nínú ọwọ́ ẹ pé you are acting ojú ẹ gbọ́dọ̀ máa act jẹ́ kó mọ̀ tó bá ń bínú òkè fún àmì ọ̀ wọ́n ti mọ̀ kó ń bínú. báwo ni ṣe wà bẹ́ẹ̀ yẹn that is nonsense what do you mean are you fool sórí pé ní ọ̀pẹ ṣé mo pé gbàdúrà sọ pé sórí pé mo fọ́ ọkọ̀ orí ẹ̀ yẹn that's pé tí ojú bá ń wò wá ó gbọ́dọ̀ pàṣẹ fún pé orí òpè. àwọn ṣọ́ọ̀ṣì àwọn Anglican Olúwa sọ pé ká sọ fún yín ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí ọ̀nà báyìí ló yẹ kẹtọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ṣe sọ. lẹ́yìn ẹ fẹ́ rí àlùfáà àgbà ti lọ sílé ṣùgbọ́n kò sí nǹkan tí ẹ fẹ́ rí àlùfáà fún tí àwa alàgbà tí a dúró yìí tí àwọn olè dáyé ló ń fún nítorí ìdí èyí ẹ̀sùn tí ẹ bá wá kí a sì dáyé lóhùn pẹ̀lú ìgbàgbọ́ ogun tí ẹ gbé débi ogun náà yóò sì ṣe. báyà fẹ́ toast obìnrin oríṣiríṣi style wà ẹlòmíì tó bá fẹ́ toast obìnrin ẹ lóde how are you can I know your name àwọn kan wà bẹ́ẹ̀ let me have your particulars àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ ọlọ́pàá ni. àbọ̀ òdìgbò lórí burúkú ni ọ̀bá ìṣá ó lè dání náà bàbá tèmi ò fẹ́ sọ́wọ́n fún bàbá mi olórí burúkú ni ẹni ọ̀bọ̀ kó bí máa yé mi èmi lọ́mọ ló máa yé èmi lọ́mọ ní kúndó ń pa ni èmi lọ́mọ ọmọ kíyà tún nà màá nà ìyá tuntun nà màá tún nà ìyá màá tún nà bàbá ẹ màá tún gbé ìyá ẹ sínú ilé màá tún nà ní nǹkan mi nǹkan tí bí agbègbè méjì báyìí màá nà bóyá ibùtó màá tún nà ìyá ẹ wàá mọ̀ kó jura ọ lọ ẹ jágbọ́n ní bàbá mi. ìbàjẹ́ ti pọ̀ ní tíátà sí àrífín gidi. bàbá tó dé ọjọ́ yẹn máa ń ro Fásànyà ẹni táyé ti òpin lọ́jọ́ sí kò lè bá wọn jẹ́rìí èèyàn mọ́ o Babátúndé o láyé wọn fọwọ́ sọ̀yà pé ọmọ wọn ni wọ́n fi yangàn pé èmi ìdìbò kọ́ ló ṣẹ́. ẹ jọ̀ọ́ bá mi dárúkọ yìí fún gbogbo àwọn tó ń wà. ọmọọba Babátúndé Àṣàmú Fásànyà ní orúkọ mi mo jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀mọ̀ ní Abẹ́òkúta níbí eléré orí ìtàgé ni mí eléré sinimá ni mí pòdúsà ni mí èmi gan pàpà tó máa ń kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù tí ó ń jáde. tí a bá ní kàkà ní méjì ìgbà ó lè bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá gangan. mo bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá ní 1989 35 years ago mo bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá yìí ní ọ̀dọ̀ obìnrin kan ni mo ti kọ́ à ń pè obìnrin yẹn ní Fúnmi Nightingale. Fúnmi Nightingale yìí ó jẹ́ olùkọ́ ilé-ìwé UAMC ní ìlú Ìjẹ̀mọ̀ ní Abẹ́òkúta ńbẹ̀. ìyá àtẹ̀mí náà gbà yẹn wọ́n jẹ́ tíṣà ní skul yẹn 1989 tí mo ti wọ́n secondary school yẹn èmi máa ń lọ sí skul láti lọ bá mọ́mí wa máàkì ìwé lọ́nà mọ́mí ẹ jẹ́ kí ọmọ yìí ẹ jẹ́ kó darapọ̀ mọ́ wa mo rí acting nínú ayé ẹ mo rí acting nínú ọ̀rọ̀ ẹ bí mo ṣe di òṣèré onítíátà rí abẹ́ obìnrin mo ti kọ́ṣẹ́ ọ̀gá mi yẹn Fúnmi Nightingale ni wọ́n jẹ́ olómídẹ́dù pé wọ́n ṣì wà. àwọn wo lẹ bá lọ́dọ̀ Fúnmi Nightingale yẹn. mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà yẹn bọ̀bọ́ kan wà tó ń pè ní Káyọ̀dé Ògúnlànà ẹni tó bá lọ sí kóòtù Ìṣàbọ̀ tó ń wa mọ́tò àwọn ẹlẹ́wọ̀n báyìí ẹlẹ́wọ̀n làánú máa ń pè. agbóbìnrin kan pàdé tó máa ń pè ní Fúnmi ọlọ́pàá àtàwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ lọ ọ̀gá wa ṣe fi kọ́ àwa tabadébi kan hello ọmọọṣẹ́ mi rè o hello ọmọọṣẹ́ mi rè o ọláyà ọmọọṣẹ́ mi rè o lágbájá ọmọọṣẹ́ mi rè o tẹ́mẹ́dì wọ́n yìí máa fi wá wọn everybody nìyẹn. ọ̀gá wa náà ní ṣe é clown gbogbo wọn Wàhídì Ìjàdù Adé Igwe Ọláìyá Mr Makin Amusan tí ó jẹ́ president tampansin Mr Latin Káyọ̀dé Akédènà emir ìyẹn mẹ́ńtọ̀ mi ni òótọ́ nǹkan ló kọ́ mi iṣẹ́ ṣùgbọ́n mẹ́ńtọ̀ mi ni Alásàrè bákan náà ni but Alásàrè ò ṣe mẹ́ńtọ̀ mi ṣùgbọ́n àjọṣe gan mi ì lè sọ pé mo sí náà Alásàrè o mi ì mọ pàtó ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ o ṣùgbọ́n mo pé gbogbo wa àjọ pàdé nínú industry. ọ̀gá wa John Babs ọ̀dọ̀ wọn ni èmi àti Ọdún Adékọ́lá àti Ṣọlá Ọdẹ́bùnmi ẹ̀ ti kọ́ṣẹ́ lórí táìm jẹ́lẹ́lì òun ló fún wa. ọ̀gá tán pátápátá bí mo ṣe máa béèrè àṣà rẹ̀ mo bá Ọdún Adékọ́lá ń bẹ̀ ó ń kọ́ àwọn èèyàn ó lùlù. ṣẹ́rí Dáre Agbéjò tó sọ ó mọ ìtàn yẹn ló ṣe sọ because ní 1997 ní nǹkan bíi bóyá February
mo ní ọ̀rẹ́ kan wọ́n pe ọ̀bọ ọ̀rẹ́ mi ẹni Túndé Ọ̀ṣọ́kù ní primary school òkè ìjẹmọ lórí àpáta lèmi àti ẹ̀jọ́ lọ so oníkàlùkù dẹ̀ fi a ti sọnù lọ́jọ́mọ̀ secondary school lórí àìkú lọ tọ̀tọ̀ ní but later a padà pàdé ó wá ti pé mi ti wà nínú tíátà ó wá ní òun dẹ̀ ní interest o wọn á ní kò sí problem òun náà wá darapọ̀ mọ́ John Babs Group nítorí àpè orúkọ yẹn ní John Babs Theatre Group John Babs Theatre Group yẹn òun yẹn darapọ̀ mọ́ so along the line ó wá fẹ́ gbà pé ọ̀gá mi mo níyàn kan tó fẹ́ jọyìn iṣẹ́ yìí ọ̀gá ló jẹ́ sóhun nílé iṣẹ́ àwo nítorí Túndé Ọ̀ṣọ́kù yẹn ó wọ́n ń bò ìjọ tó máa mú ọdún wá ó wọ́n jásìkò gbà tí a ṣe tá a máa ń ṣe artist night tá a ṣe máa ń lo Gateway Hotel ìgbà yẹn John Babs Group ni wọ́n gbé stage fún èmi àti Abẹ́òkúta náà tí wọ́n máa ń pín fún àwọn méjì ni Ẹ̀mí Akáòdé Akédé náà Mr Paragon àṣà àtòkò òun ló direct stage tí John Babs fẹ́ gbé lọ níjọ yẹn ìjọ yẹn gangan ni wọ́n mú Ọdúnládé Adékọ́ládé ní FSP ìgbà la máa ń pè ní FSP ibi rádàbọ̀ tó kú tọ̀ tí wọ́n ti gbé ọ̀sán ní gàràjà tó tẹ̀ wá sẹ́yìn nígbà yẹn ìgbà tó dẹ̀ dé ó bá mi sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ wọ́n lọ bẹ́míà gbogbo àwọn ọmọ ìpátá ni mo fẹ́ kọ́ kópa nínú stage mo ní èmi ò fẹ́ gbọ́ pé èèyàn kan ṣẹ̀dẹ̀ èèyàn kò ṣẹ̀dẹ̀ nǹkan tá lè fi encourage wọn ni pé tó bá gun stage tí àwọn ará àdúgbò wọn tí wọ́n wá tí wọ́n bá rí wọn wọ́n lè pe alóòótọ́ àtòdodo ọmọ yìí ṣe nǹkan tá a sọ pé kó ṣe ìjọ yẹn la dẹ̀ fi Ọdúnládé Adékọ́lá síbẹ̀ tí màá nígbàgbé emir ó dà John Babs wà kí ló tó jẹ́ àwọn green artist ló fẹ́ kó sórí iṣẹ́ báyìí owó ló ṣe wà láwọn ọ̀fun gbẹ̀mí ọ̀yà míìkì dà mo wá tọ́ bá kù mo lọ ra míìkì kọ̀ fún ìsàwà director adé láti máa gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ láti ra míìkì kọ̀ fún wọn gbà yẹn pé ọdún kọ́kọ́ máa direct wọ́n máa kọ́kọ́ sọ pé ṣe báyìí nínú industry pé kìíní Ẹ̀mí Akáòdé Akédé náà ni nínú iṣẹ́ tèmi fẹ́ ṣe nígbà tí ọmọọṣẹ́ mi wá ìgbà tó lóde dé yẹn àwọn tó bá lọ́dọ̀ mi gbà yẹn ó pọ̀ ìgbà yẹn wọ́n pè ọbọ̀ kan ní Kúnlé Lawrence Kúnlé Fásànyà ọmọ ẹ̀gbọ́n dádì mi ni ìyẹn ti di pastor nsìn wọ́n pe èèyàn kan ní Táyé Ìdílẹ́rù Táyé Oyèdélé ìyẹn wà ní cultural center nsìn ó máa ń jó wọ́n tún pe bàbá kan ní bàbá yẹn sìn ìyẹn civil defence nìyẹn sìn Abíọ́nà nìyẹn jẹ́ Sunday Abíọ́nà ọdún báyẹn náà lọ́dọ̀ mi gbà yẹn náà àtàwọn bẹ́ẹ̀ lọ ìgbà yẹn tó bá sọ̀rọ̀ theatre group l'Abẹ́òkúta táwọn máa mú 1 2 3 4 láàrin 1 2 3 4 5 wọ́n gbọ́dọ̀ mú John Babs ìgbà yẹn Samaye wà Bọ́lá Àyà wà Yẹmí Adégúnjú wà Dèméjì Jàgbádé wà àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbà nítorí bẹ́ẹ̀ mi ṣe tọ̀dọ̀ bí pé tó o bá ti ní school search please má jà kó rárá Ọlọ́run dẹ̀ kẹwàá àwọn decent people wọ́n wà lọ́dọ̀ mi gbà yẹn ìgbà tọdún náà dé inú ẹ dùn tí wọ́n gbà tí eré yẹn kú ọjọ́ mẹ́ta kágo stage mo wá pe gbogbo wọn sí ọ́fíìsì mi ní Ìjẹun Tuntun nígbà yẹn gbàgbà gbèsè Ìjẹun Tuntun gbà yẹn ìyá kan wà bẹ́ẹ̀ tó ń ta ẹ̀bà a máa ra ẹ̀bà kò ná bẹ́ẹ̀ àti ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ìgbà yẹn lèmi gan tí mo sọ yàrá kan ni mò ń lò so ìgbà yẹn ni mo ti wá sí wọn pé tó bá fẹ́ act fi ọwọ́ ẹ jẹ́ kó mọ̀ nínú ọwọ́ ẹ pé you are acting ojú ẹ gbọ́dọ̀ máa act jẹ́ kó mọ̀ tó bá ń bínú òkè fún àmì ọ̀ wọ́n ti mọ̀ pé ó ń bínú bọ̀ inú ẹ̀ ń dùn ọ̀nà gba inú ẹni yìí ó ń dùn ó wá bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ nínú pé o fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ bínú báwo ló ṣe wà bẹ́ẹ̀ yẹn that is nonsense what do you mean are you fool sórí pé ó ní ọ̀pẹ ṣé mo pé gbàdúrà sọ pé sórí pé mo fọ́ ọkọ̀ orí ẹ̀ yẹn that's pé tí ojú bá ń wò wá ó gbọ́dọ̀ pàṣẹ fún pé orí òpè. tó bá lọ pé gbàmí ọmọ ẹni ó lọ gbá bọ́ọ̀ ni ó lọ gbá bọ́ọ̀ yẹn ó gbọ́dọ̀ yẹ kó yọ nínú ẹsẹ̀ yes ó lọ gbá bọ́ọ̀ orí bó gbàmí ṣá àbọ̀ ọmọ ẹ̀ṣá ọmọ ẹ̀ lọ gbá bọ́ọ̀. tó bá jẹ́ ọ̀fẹ́ toast obìnrin ńkọ́. tó bá jẹ́ ọ̀fẹ́ toast obìnrin oríṣiríṣi style ló wà o. jẹ́ fún wa style kan. ok oríṣiríṣi style ló wà ẹlòmíì tó bá fẹ́ toast obìnrin ni hello there how are you can I know your name àwọn kan wà bẹ́ẹ̀ let me have your particulars àwọn kan wà bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ ọlọ́pàá ni àwọn ṣọ́ọ̀ṣì àwọn Anglican Olúwa sọ pé ká sọ fún yín ìgbésẹ̀ báyìí ọ̀nà báyìí ló yẹ kẹtọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ṣe sọ. nísìnyí nígbà tí ẹ tó jẹ́ àlùfáà àgbà tí wọ́n ti lọ sílé lẹ́yìn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹ fẹ́ rí àlùfáà àgbà ti lọ sílé ṣùgbọ́n kò sí nǹkan tí ẹ fẹ́ rí àlùfáà fún tí àwa alàgbà tí a dúró yìí tí a ò lè dá yín lóhùn fún.
nítorí ìdí èyí ẹ̀sùn ohun tí ẹ bá wá kí a sì dá yín lóhùn pẹ̀lú ìgbàgbọ́ ogun tí ẹ gbé débi ogun náà yóò sì ṣe. ìyẹn nìyẹn tí wọ́n bá jẹ́ àwọn oníyẹ̀mẹ̀ ni. the Lord said olùwádìí kì í sọ fún ẹ pé àwọn máa nọwọ́ a máa nọsẹ̀ babaláwo bá sọ̀rọ̀ wá rí iwájú ọpọ́n ogbọ́n ẹ̀yìn ọpọ́n ogbọ́n olùṣèkínní kan lọ́tọ̀ ìṣòkòrò àárọ̀ ọpọ́n kínní kan pè má fọ ọ bí o nílé yóò fọ wọn á dà wálẹ̀ á dẹ̀ kí fá nǹkan tí wọ́n bá kì nínú fá òun máa sọ jáde fẹ́ nìyẹn. Thank God ọdún náà ò dì náà ìmírí kì í ṣe tó bẹ̀lì dùn náà nítorí kì í ṣe tó ní ìgbéraga ẹni tó lọ ń kẹ́ tó bàbá máa kẹ́kì tó lọ́ máa kẹ́ títí láéláé ni. ìgbà kan tí wọ́n fẹ́ ṣe kinní kan ní wọ́n lò tẹ́ ẹ̀kan tó wà nínú housing so ó sọ fún wọn bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ ọ̀gá àwọn ọmọ yìí lónìí òun ni John Babs sílẹ̀ pèmí síta I'm the first person tí mo kọ́ fún ọmọ ẹni certificate ìgbà kan tó máa ń ṣọdún máa ń lọ kò sí nǹkan tó wà tí mi ṣe lọ ni pé ọ̀nà náà ti pọ̀ nítorí pé èmi náà ní yàtọ̀ pé mi ìṣọdún lọ́dọ̀ tèmi Christmas kọ́ lè mi ṣe mo ní àwọn èèyàn tó pọ̀ tí wọ́n ń ṣọdún ní àyájọ́ ọjọ́ yẹn nígbà tí mo lọ tọ̀dọ̀ yẹn bí àwọn tó ń ṣọdún ojú méjì mẹ́ta lọ bọ̀ láàárín ẹ̀ àwọn èèyàn wọ̀ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ kan tí mo tún mú mọ́ṣẹ́ mi tí mo tún ṣe ń sìn tẹ́mọ̀ àwọn kan wà tó jẹ́ pé property consultant ni wọ́n jẹ́ èèyàn mi tó máa fẹ́ ṣọdún wọ́n fẹ́ kí n wà ń bẹ̀ mo gbọ́dọ̀ wà ń bẹ̀. gbogbo wọn ní the same ṣùgbọ́n ojú ra wọn lọ wọ́n nígbà mí nígbà òjò kí n gbà ẹ̀ nígbà ẹ̀rùn ni lẹ́yìn ìgbà tí èmi àtọdún ti mọ́ra mo kọ̀ rántí pé nígbà tí mo bí ọmọ mi tí mo bí ní year 2000 ọdún wà ń bẹ pẹ̀lú Bàrúkà òun táyé ìdílé gbogbo wọ́n tún ṣe stage performance wọ́n tún ṣe fún mi jọ yẹn tí bá ti rí pé ìwọ náà fún àyè ti gba àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ tiẹ̀ èmi náà yẹ káyè gba kọ̀ọ̀kan lọ́wọ́ tèmi ìgbà tí mo ṣe 25 years on stage fúnra mi ni mo lọ pẹ̀lú our state secretary sin Adésínà Adéṣẹ́gun ní Tampa àjọlọ́ba location kan ó bẹ̀rẹ̀ wọn náà wá kódà wọ́n stop camera torí tiwa that very day wọ́n stop camera nítorí tiwa ń jọ yẹn adẹ̀ fún ní aṣọ ògbà aṣọ everything kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ advice mi pé ọ̀gá nǹkan tẹ́lẹ̀ ṣe ẹ̀rọ dáadáa o ohun tí lẹ́yìn tó fi 5 million ṣe tó yẹ pé 5 million tó fi ṣe yẹn kò pa 2 million o mo ní kò sí wàhálà ṣùgbọ́n unfortunately kò wá ìgbà tí mo ṣe òkú ìyá mi fún àmì gangan mo mú àti aṣọ àtàìrè mo délé ẹ̀ ní 6:30 fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni ilé ìta ni ilé ọdún ládàdékọ́lá ní òkè àtà àwọn ọmọ yẹn ní ó sùn lọ́wọ́ mi dẹ̀ láìkí máa disturb èèyàn protocol ni máa ń tẹ̀lé. ẹ̀yin ò sùn lé ni. later ni bọ̀bọ̀ kan wá sọ fún mi afa Ganiu lọ́nà John Babs ẹni ó ṣe sùn ni o òun ò dẹ̀ mọ̀gbà tó lè jí o mo nígbà ẹgbà aṣọ rẹ̀ ivd mo wá gba nọ́mbà àbúbọ̀ ẹ̀ sọ́wọ́ gbà tó wá díjọ́ kẹta máa gbọ́ ẹ ló ṣé o bá mi ó ní mo ṣe fún ọ ó ní gan wọ́n tẹ̀ wá surprise nígbà tó ń sọ fún ọ pé ó ní ta ló mú wá òun sọ pé ìyànda àwọn fún ara wọn ló mú wá ok no problem kò dẹ̀ wá èmi ò dẹ̀ máa ń jà tó rọ̀ wá pàtẹ́ mi parí tí mo ṣe tí commissioner of police wà bẹ̀ nígbà yẹn tí àwọn gbogbo DPO Ogun State nígbà tí sọ pé wọ́n kó síbẹ̀ tí gbogbo àwọn PRO Nàìjíríà tó wà ń bẹ̀ tí gbogbo wà ń bẹ̀ Olúmúyìwá Adéjọbí tó wà ń bẹ̀ tí SA2 governor tí honourable Afọlábí tó wà ń bẹ̀ ṣé mo lè rí i pé èèyàn kan wà ṣùgbọ́n mi ìrètò orí ẹ̀bí inú máa ń believe pé bóníká ẹkú ṣe bísíìsì first film tí mo kọ́kọ́ yà fíìmù méjì ni mo yà lò lẹ́ẹ̀kan oṣù mo pè kan ní Okun Ọmọ Ọ̀yá mo pè kan ní Adití ọdún ló dẹ̀ play lead role nínú méjèèjì tí n bá dẹ̀ nígbàgbé ìgbà tí mo fẹ́ lọ fún lówó Emir Káyọ̀dé Akédé náà ó ní lọ bá ọdún òun believe pé owó mọ́tò nìkan lọ́dún máa gbà lọ́wọ́ ẹ̀ Emir ni mentor mi àjọ máa ń program kan ni ọdún ọmọọṣẹ́ mi lọ́dún ọmọọṣẹ́ yàtọ̀ sí mentor kí ọdún kó ga jù bẹ́ẹ̀ lọ ọmọọṣẹ́ John Babs ni ṣùgbọ́n Emir kéèmí náà kí n ga jù bẹ́ẹ̀ lọ ọ̀gá mi ni mentor mi òun kọ́ ló kọ́ mi ṣe yàtọ̀ ọ̀gá nítorí mentor sí náà ní wàtọ̀gá mi kọ́ ìtọ̀ tí yóò bá kí mọ̀ èèyàn kí n pa kódà Emir àgọ́ ta pìpì àwọ̀ gan lọ fún ó kọ́ ni kí n dáwọ́ ẹ sí méjì kí n kó lájì wá dìsẹ́bù padà ọdọọdún ọ̀tọ̀ ní kọ́tà pípẹ́ àfọdún ọdún kan ní kóun fi ṣàṣẹ gbogbo lọ wa
ó dúró tì mí o ìgbà gbogbo kí náà fẹ́ dorí kodò gan òun Fathia Balogun Fẹ́mi Branch Fúnṣọ́ Adéolú gbogbo wọn báyìí wọ́n dìde pẹ̀lú mi ni. kí ló dé tó fẹ́ dojú rú. ṣe mọ̀ pé ńgbà míì ọ̀tọ̀ ní kọ́ta máa wò pa máa bá lóko ọ̀tọ̀ ní kọ́ta máa bá ṣe mọ̀ kí ọ̀ ti wò pé fíìmù yìí ọ̀rọ̀ mo sọ̀rọ̀ 2006 lọ́wọ́ pé fíìmù yìí mo fẹ́ ná fíìmù méjì ni o mo fẹ́ ná 1.5 nígbà yẹn mo dẹ̀ kó 1.7 wọ oko nígbà tá a máa bẹ̀rẹ̀ àìtí lo 3-4 days 1.7 ti tán bàbá ta wá gbò tẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá ní ó bá lọ ti àti mọ́tò Fathia Balogun àti mọ́tò tá a lọ gbà ó bá ti gbogbo ẹ̀ mọ́tẹ̀ bí ẹgbẹ́ wọn fi lọ yarí tán fi lọ bá mi bá bàbá ẹ̀ no hòtẹ́ẹ̀lì yẹn whitening ní òkè láǹtòrò àwọn Fathia Balogun Ọdúnládé gbogbo wọn wá dìde wọn wá lọ bá bàbá yẹn ní títà pé bàbá kí ló dé ṣe báyìí fáwa ṣé ẹni tí sá lọ ní abẹ́ni tí gbàtà wo ni and thank God bá ṣe kó bẹ̀ jáde báyìí ni mo tún rí ẹ̀kọ́ tó kọ́ àrọ́dá 500,000 wá fún mi ní oko bá ṣe yọwọ́ bàbá yẹn kó bẹ́ẹ̀ nìyẹn ó dúró tì mí dáadáa o tábàdẹ̀ pàdé location ó máa ń ṣe dáadáa sí mi ó máa ń kí mi dáadáa kò ṣe ìrágá sí mi èèyàn mi ní ẹ̀jẹ̀ ìmú gan níjọ́ kan tí wọ́n ṣe screening fún wa tí mo débẹ̀ tí mo expect pé ó máa bèèrè àwọn questions tó pọ̀ lọ́wọ́ mi ó kàn ní èwo lẹ ṣe àwọn ọmọ ńkọ́ báwọn lẹ́bìtì ṣàlàfíà ni ẹ̀ máa lọ́n tì í ó tán kò nígbà tí ọba tó ń pọ̀ fún yàn lówó ọdún tó bá fún mi lówó máa gbà o even àtọ̀ kó fún mi mọ́tò máa gbà kó fún mi lé máa gbà tí Ọdúnládé Adékọ́lá bá fún mi mọ́tò máa gbà tó bá fún mi lé máa gbà tó bá fún mi lówó máa gbà ṣùgbọ́n tèmi ń fàyọ fún yín bẹ́ẹ̀ ni pé èmi ò ní béèrè nítorí pé mi ò yó ebi ò dẹ̀ pa mí èmi ò kí ń gbowó iṣẹ́ lọ́wọ́ èèyàn wọ́n máa lọ máa gbá fọ́ọ̀mù ni ó gbá fọ́ọ̀mù náà nígbà tí gbogbo wọn darapọ̀ mọ́ John Babs mo ní kò sọ ọmọọṣẹ́ kò sọ̀gá we are friend èmi dẹ̀ ni mo kó ogun ọ báyìí including Ọdúnládé Adékọ́lá hello Sama kọ́lọ́ bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere mo kó ogun ọ lọ síbẹ̀ àwọn ọmọọṣẹ́ mi rè o lókè yẹkẹ yes upstairs báyìí bẹ́ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ mi rè o bẹ́ẹ̀ ni okay no problem wọ́n kí wọn wọ́n ṣàdúrà fún wọn ọdún náà pẹ̀lú mo tún padà kó wọn lọ́dọ̀ Yẹmí Adégúnjú ní ìtòkò kọ́ ní wà ìtòkò ní Yẹmí Adégúnjú wà gbáyé bẹ́ẹ̀ ni mo tún padà kó wọn lọ bá wọn òun náà ṣàdúrà bákan náà mo dọ́dọ̀ bọ̀dá wa náà Igwe pé ọ̀pọ̀ náà àwọn ọ̀gá wa máa ń sọ dénì pé John Babs ń kó oògùn wọn kiri ń gbà kan ni. àwọn ọmọ wo lẹ tún lè tọ́ka sí pé lára àwọn ọmọ yín ni. àwọn ọmọ tí mo lè tọ́ka sí pọ̀ Dáàrí Agbéjò filẹ̀ fún kọ̀ǹfàmù ní apáti wèrè ọmọ dáadáa ni. kódà òun ló ń direct lẹ́sẹ̀ òun ló handle drama tá a máa ń lò lórí program Ìdá-Òfin. Are you getting me? ọ̀gá mi kámẹ́rà yé báyìí ni o bọ̀ẹ́ kọ́ mu iye tó bá wà lẹ̀ ó dẹ̀ máa ṣe ó dẹ̀ máa da òun fún àyè máa tún fi ara ẹ̀ lẹ̀ láìṣẹ́ kò ní gba kọ́bọ̀ o ara wọn nìyẹn o Táyé Ọládélé yẹn náà òun ló wà ní cultural center yẹn ara wọn nìyẹn Ṣọlá Ọdẹ́bùnmi late kò sẹ́ni tí ò mọ̀ kó tó kú òun náà ògbó ẹ̀ náà ṣe kíni ó káàkiri ìwọ̀n kádà ẹ̀ láwù ló bá ṣe wọn lọ́wọ́ bá òye Ṣọlá wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn kan ò tẹ́ ẹ̀ ṣiṣẹ́ wa mọ́ àwọn kan ti lọ ṣe civil defence irú ẹni tó mọ Ọdúnládé Kọ́lá wá sọ́dọ̀ mi tẹ́ bá máa wá tẹ́ bá dé ibi Kútọ̀ under bridge bẹ́ẹ̀ yẹn òun ni chairman àwọn onímọ́tò bẹ́ẹ̀ tí wọ́n ná ṣàgàm ìyẹn tó mú ọdún lọ́sọ̀kọ̀ yẹn òun là ń pọ̀ ọmọ ọlọ́pẹ́ ni title film tá a ṣe ní stage tá command performance tá a ṣe nígbà yẹn ṣe ìjọ yẹn ni wọ́n sọ àṣẹ sọ̀rọ̀ àṣẹ sínú ayé Ọdúnládé Adékọ́lá ìjọ wo ìjọ tí táwọn stage yẹn gangan yes ọ̀gá wọ́dà lèmi ṣe prologue lèmi wà are you getting me pé mi ṣe perform tán mi padà wá jókòó ṣe mo gbà yẹn mo girlfriend mi wá látẹ̀kọ̀ màá ní máa bọ̀ o wá wo àrà tí girlfriend wá wo àrà tá fẹ́ dá o ó máa wá ń gbà máa wá wo fíìmù àwọn àjọ jókòó báyìí di méjì Ìjàdù Adé òun ló sọ̀rọ̀ àṣẹ sínú ayé Ọdúnládé Adékọ́lá yes èmi ni mo sọ di méjì Ìjàdù Adé bàbá àṣìṣe òun ló sọ̀rọ̀ àṣẹ sínú ayé Ọdúnládé Adékọ́lá ní Gateway Hotel ní 1997 Ọláìyá ti jáde yẹn bàbá wa Igwe ọba wa ni wọn kábíyèsí bàbá king of theatre ni ẹ wọ́n dé mẹ́rin àbí king of theatre tíwájú bàbá bóyá wá sọ́ọ̀rì
àwọn àtọ́lẹ́yà jókòó báyìí wíṣì tún gbé wọ́n ní bí ọ̀bọ ìṣe gáì pẹ̀lú láti ti mú ilé àwọ̀ yìí tí àwọn ará ẹkùn tọ́wọ́ wọn bá tẹ̀ wọ́n á lù jámàjámá ni wọ́n á lù tó yẹ pé wọ́n gan fún ààrẹ gangan kò ní ráyè ìyàwó àtọmọ that is ọ̀rọ̀ tèmi gbọ́ ṣé kò rí bẹ́ẹ̀ sinimá tó gbé jáde tèmi mọ̀ òun làṣírí gómìnà. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi ńlá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi ńlá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi ńlá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. tí Ọlọ́run bá ní àsìkò ẹ̀dá tó ágbà nípò nìkan ló mọ̀ ṣe kí bó ní ẹ̀kọ́ tó bí ṣe ń jọ ẹ̀ kò ṣe gbé kò sẹ́ni tí ò lè ṣe àìmọye tó lè láti jọdún lọ àìmọye tó bù jọdún lọ ṣùgbọ́n ló ń sọ pé àsìkò ọdún ló tó tí ò sí nǹkan tí èèyàn kọ̀ọ̀kan lè ṣe sí. kò sí Ọlọ́run. tí Ọlọ́run bá ló yá kò sí nǹkan tí ẹ̀dá kan ní ìmọ̀ bó ṣe tó. àwọn kan ní pé ìwà yẹn gbogbo yẹn ò lè jọdún mẹ́wàá lọ ẹ bá mi sọ fún wọn pé ọdún is now 28 years in this industry. I don't know they say proud máa fi yangàn. àwọn yẹn lè máa pé ọ̀bọ yìí ó fi ní èsì gbéraga I'm not. bọ̀ máa fi yangàn pé Ọdúnládé Adékọ́lá máa fi yangàn pé èmi ni mo kọ́ ń ṣẹ́. nígbà tí Paso Tógódé táwọn kan lọ́gbé jáde pé ọ̀kan ni bàbá ẹ̀ ìgbà tó kó dé nìyẹn lòun náà ṣe kọ́ ni pé Àlàbí ọjọ́ yẹn bá rí o Paso máa àbíkọ́ tó náà kọ́kọ́ nìyẹn. Jíbọ́lá tí wọ́n ti rò pé kí ni. èmi náà wáyé padà bó tẹ̀ pé àwa náà ò tí ì pọ̀ ṣùgbọ́n tí bàbá náà yọ ọkàn gbogbo lónìí o èmi náà máa ń yí padà máa ní bàbá tó dé ọjọ́ yẹn máa rí o Fásànyà ẹni táyé ti rò pín lọ́jọ́ sí kò lè bá wọn jẹ́rìyàn mọ́ o Babátúndé o láyé wọn fọwọ́ sọ̀yà pé ọmọ wọn ni o because ní sáìtì ọ̀dọ̀ wa náà àwọn kan náà fi ara náà yàngàn kò sí ibi tí ṣe òsì o ṣé tí n bá fẹ́ yaṣẹ́ tí obìnrin tí mo gbé wá tí ò lè ṣe dáadáa màá fagídí fi sílẹ̀ kó bá jẹ́ mi jẹ́ ṣé possible ó possible normally tí obìnrin mẹ́ta mẹ́rin bá wà tó bá fẹ́ lò wọ́n Nàìjíríà yìí a ti mọ̀ pé ojúṣàájú ti wà láti gbà yé ó dẹ̀ máa wà títí láéláé ni. ok mo rí i pé àwọn mẹ́ta dúró kẹfẹ́ mi máa ṣiṣẹ́ yẹn dáadáa àwọn gbogbo ọdẹ yẹn kàn gba 50,000 bẹ́ẹ̀fẹ̀ mi ò lè gba 50,000 lẹ́yìn kájọ sunu yàrá ni màá fi sọ fún ṣé ó wá possible kí ni kí ni kó wá ká lọ kó wá lọ ṣe kí ni kò possible now. ok now John Babs 1989 tẹ́ bẹ̀rẹ̀ tíátà nígbà yẹn tíátà nísìn kí lẹ fẹ́ sọ fún wọn pa ẹ̀. ó yàtọ̀ síra wọn. àwọn ìyàtọ̀ wo lẹ rí mi. ìbàjẹ́ ti pọ̀ ní tíátà ń sìn. ìbàjẹ́ àrífín gidi. ìbàjẹ́ báwo. àwọn ọmọ yẹn nígbà táwọn à ń sọ yìí ó kò lè ní kó wá kó ló fẹ́ ya fíìmù. ṣùgbọ́n ọ̀pọ̀ wa ti jẹ́ dòdò wọn ò lè sọ òdodo mọ́. ṣẹ́gun ọmọ tó ti wò pé bóun ṣe dé òun gbówó lẹ̀ bóyá ó gbé 2 million ó gbé 3 million lẹ̀ ọ̀gá tó wọ̀ pé inú 2 million ó máa rí 500,000 iná ọ̀gá ti dùn á fi ọmọ ẹ̀ sí lídùú á sáré ṣe gbogbo wọn apá kéèké ẹ̀ tí olú ọmọ bẹ́ẹ̀ yẹn tí ó ní respect ẹni bá ìbálẹ̀ release film last. èmi tó lè tí mo ti pẹ́ ọ̀ nígbà táwọn mákẹ́tà fẹ́ báyé mi jẹ́ ìgbà tí mo release Okun Wọ̀nyá àti Adití tí n bá sọ pé mi ń sọ̀rọ̀ ní ti gbowó ẹ̀tàn bí mo yẹ bá ń sọ̀rọ̀ yìí 1.450 sí wàá dúmọ̀tà náà a lè pé dúmọ̀tà bọ̀ kánà rẹ̀ náà ìkọ́ tiwa náà mákẹ́tà tó jẹ́ mi ló ń gbà yẹn káàtì ìgbúrò ẹ̀ mọ̀ ìyẹn pèrè ní ó pèrè ní D-Sand D-Sand tó bá ń gbọ́ délé òun ló ti ń gbọ́ yìí o wàá sanwó di o ẹbí ẹ̀rọ àná ni kì í ṣe wọn àjẹgbé o
nítorí ìjọ tí n bá pàdé ẹ máa fi da òfin máa fi gbé ẹjọ́ yẹn máa yẹ kó mọ̀ pé èmi ni mo wá ń kọ ìdá òfin o. bọ̀ tí bẹ́ẹ̀ ṣe ni pé àwọn mákẹ́tà fẹ́ àwọn ọmọ yín òde òní ò dúró lórí mákẹ́tà kí ló dá yín náà trend síbi tán wà. ṣe rí ká máa wòran gbogbo pé wọ́n lọ bẹ̀ yẹn wọ́n fi ń ba ayé jẹ ni wọ́n fi ń ba fíìmù jẹ ni ẹ jẹ́ kí mi ṣe máa sinmi ṣé kí n sọ sẹ́mi fún yín kí n sọ fún yín àwọn ọmọ mẹ́ta ló wà yunifásitì ara iṣẹ́ mi nìyẹn. kábíyèsí ọlọ́run. so àwọn yẹn ti tó ṣẹ́ mi for now. so àwọn fíìmù mi tẹ fẹ́ bá mi wò lọ́la nìyẹn tó mọ̀ pé náà ọmọ yẹn gómìnà Ògùn state wà nù wọn wọ́n mọ̀ pé sínétọ̀ wà nù wọn wọ́n mọ̀ pé president wà nù wọn. àwọn tí mo ní fún àwọn tó fẹ́ ṣe tíátà sí tó rẹ́dì láti ṣe gangan ni pé má gbowó wa wàláhì tààrà mo sọ gbogbo ẹnu tó bá jẹ́ owó lọ́dún lé wá ọdún níjọ́ ìjọba sí o tó bá jẹ́ òkèkè ló lé wá kò níjọ́ ìjọba sí o olórí àbẹ̀ o tó wà lókè yẹ́rádé bójú orí bẹ́ o orí sàmáyé orí wọn bẹ́ o kò jọ ìwọ̀n o kó tó wá jẹ́ pé John Babs ló wá jọ ìyàn ọmọ tá a ṣe ẹ̀bí nígbà yẹn ni ọmọ tá a ṣe ẹ̀bí. ọdún mélòó lọ́dún ládé lò lọ́dọ̀ yìí. gbogbo tó ọ̀rọ̀ mi gbọ́dọ̀ ju 4 years lọ tí ọdún ládé kọ́lọ́ ò sí freedom. lẹ́yìn yín. kò sí freedom lẹ́yìn ẹni tó ṣe freedom lọ́dọ̀ tèmi ò ní filẹ̀ fún àtàwọn others. gbàgbélẹ̀ mi náà ṣe ó lọ́ọ́ ṣe freedom fọmọṣẹ́ ọgbẹ́ni kó o tó ṣe freedom tiẹ̀ fọmọṣẹ́ ẹ tó fẹ́ kí wọn abẹ kọ́kọ́ fún mi iye báyìí ó fún mi ọtí báyìí ṣìnàbù ń gbà obì orógbó gbogbo ẹ̀ mo gbà lọ́wọ́ ẹ̀ ìjọ ẹ̀ náà ni mo gbà ó ìjọ ẹ̀ mi ẹ̀ṣẹ̀ wá ṣe àdúrà fọmọṣẹ́ ẹni àwọn àbẹ̀ Ọdúnládé Adékọ́lá kò ṣe freedom lọ́dọ̀ mi àdìkódà èmi gangan ni mo fi gbogbo wọn sí local government tó máa wà bíi pé nígbà yìí mo kọ lẹ́tà Ọdúnládé Adékọ́lá Táíwò Ọládélé mokele Abẹ́òkúta sáfù àmúkọ́ sí chairman wọn gbà yẹn àwọn ọmọ ọṣẹ tèmi tó fẹ́ darapọ̀ mọ́ yín nìyẹn ọdún ò ṣe freedom ọdún tó bá ní kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù wọ́n fẹ́ mi 20 million owó wà lọ́wọ́ ọdún àwọn ọdún tí lówó lọ́wọ́ tó bá ń ka àwọn onítàtà tó lówó lọ́wọ́ jù nọ́mbà 2 ló wà. 20 million gbà èmi tó ń dúró fún báyìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ lọ́mú 10 million wá ẹ kì í máa jẹ́ mi ẹni tèmi náà ti fẹ́ ẹ ó tún kú Bukky Anẹ́tọ̀. Bukky ọ̀dọ̀ mi ló ti kúrò òun ló ṣe freedom. John Babs ni a ti ń bá sọ̀rọ̀ àgbà òṣèré nídìí iṣẹ́ tíátà rọ̀ ṣẹ́ṣe ń káwọn èèyàn ṣẹ́ yìí náà. àṣẹṣe àfìgbà kan fìyẹn lẹ̀. ṣẹlẹ̀ fáwọn èèyàn ẹ̀yin tẹ́ bá sì fẹ́ kọ́ṣẹ́ tíátà náà ẹ̀ ń kọ́kùnrin. atọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà kódà lè kárúgbó. nọ́mbà tí ẹ lè pè mí sí náà ni 07066144203 ẹ fi tí gbalẹ̀ kẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 0 7 0 ẹ̀fà ẹ̀fà 1 ẹ̀rin ẹ̀rin 2 0 ẹ̀ta. ẹ fún wa solo performance kan ká máa fi káàdì ẹ. àbọ̀ òdìgbò lórí burúkú ni bàbá ìṣá ó lè dání náà bàbá tèmi ò fẹ́ sọ fún bàbá mi olórí burúkú ni ẹni ọ̀bọ̀ kó bí máa yé mi èmi lọ́mọ ló máa yé èmi lọ́mọ ní kú tó ń pa ni èmi lọ́mọ kí ìyá tún nà màá nà ìyá tuntun nà màá tún nà ìyá màá tún nà bàbá ẹ màá tún gbé ìyá sínú ilé màá tún nà ní nǹkan mi nǹkan tí bí agbẹ̀dẹ̀ méjì báyìí màá nà bóyá ibùtó máa tún nà ìyá ẹ wàá mọ̀ kó ju ara lọ ẹ jágbọ́n ní bàbá mi yàrá ẹ kó ní kúre. nǹkan abẹ́ yín náà gùn. a fi sọ̀rọ̀ ní ilé ká fi sọ́lé performance ni. kí lẹ́nu yẹn wá fi dá yín lóhùn. ṣé ẹni tèmi bàbá ìjọ ẹ dáríjì mi ọmọ kékeré ni mi ẹ má nà ìyá mi ẹ má nà ṣẹ́ nínú gbogbo tẹ̀ sọ yẹn ìkan tí mi fẹ́ kẹ́ ẹ ṣe tẹ bá tẹ̀ ṣe ètò ṣé ètò ẹ máa lọ nà ìyá mi nínú yàrá yẹn tẹ bá nà ìyá mi pẹ̀lú kíní tẹ lógún yẹn ìyá mi á dákú gbogbo àbájẹ o bàbá mi jẹ̀rẹ̀ wọn dákú ni wọ́n. ẹ jẹ́ wọn ká yín. kí ló ṣẹlẹ̀ o awòràwọ̀. mo ń wo egun tó ní màmá tí wàá yọjú sí kí ni màmá wa sọ. àmọ́ ni ọkọ mi bí o dẹ̀ ṣe rí ni odó máa nà mí ṣé o bá nà mí ṣé n kò ní dákú náà bí n bá dákú gbọ́n gbọ́dọ̀ sí ẹ lọ́rùn nǹkan àmọ́ bó bá dùn àgbádùn rẹ̀ nítorí tí bàbá wa kò dùn dáadáa mo máa ní jẹ́ tí orin mi láyà. tẹ máa ń gbọ́ Kasinati léèyàn ọmọ alálùbáríkà ni o máa sọ ọkọkùn ẹ tó mọ̀ pa Kasinati ọmọ dáadáa wà nígbà kó máa kọ́kọ́ wọn báyìí ṣàpọ́nlé mo ti mọ̀ ó ń ta rédíò òun lè ta rédíò fún wa rédíò ní kẹsẹ̀tì tábà ara ilé ẹ̀kọ́ tó ń tẹ́lẹ̀ báyìí lọ àwa mú spíkà àfisà lọ sínú kí wọ́n ń pè kí ní ìkòkò a máa dún Kasinati ló ń tà fún wa gbà yìí màá tún lọ kọ̀kọ̀ fún yín níjọ́ Kasinati máa wú mi lórí tí mo mọ̀ pọ̀ mọ́ wà tí mo ní ibikíbi tó bá ń lọ máa máa tẹ̀lé mi ò ní filẹ̀ kí èèyàn gbà báyìí tó ga báyìí kó dẹ̀ wá gbádá kó dẹ̀ ìbí ní àdàbà tó bára kó dẹ̀ dọ̀bálẹ̀ tó pẹ́ lágbádá
ò ní sórí burúkú ayé ò ní rí ẹmú ọ̀tá ò ní rí ẹmú ẹ̀wù tó wọ̀ ẹ̀wù alánà ayé ò ní tepo sí o gbogbo program tó ṣe fún àwọn obìnrin mò ń gbọ́ èyí tó ṣe fún àwọn opó ni mò ń rí lágbàá ọlọ́run òkè òkè lẹ́yìn fún òkè òkè lọ́wọ́ máa yá òkè òkè lọ́wọ́ máa lọ bí wọ́n bá jógi tó bá jógbẹ̀ àfojú ọ̀nà lẹ́ni ikú àfiẹ́lẹ̀ àrùn àfiẹ́lẹ̀ wàhálà àfiẹ́lẹ̀ wọ́n ní ọdẹ oko ọdẹ pẹran ẹran kí lọ́dẹ pa ọdẹ pẹran òkété ikú àrí èkété àwọn àrí èkété wàhálà ìdààmú àrínà àrínò àrí èkété wọ́n wá ní ọdẹ náà tún wá ẹran oko tún wá pẹran ẹran kí lọ́dẹ pa ẹran tún pẹran wàwà ìrẹ́wọ̀ ẹ wálé ìdùnnú ìgbéga awọ ẹ wálé òun ní fojú sunkún ọmọ òun ní fojú sunkún aya ẹni lẹ́nu òní gbà ṣe é ṣe gbogbo ẹni wọ́n ní kó pa síwájú ẹkún ọ̀rọ̀ bí ẹkún lábára fi ń dání wọgbó láti òní lọ wọnú ra yẹ lọ Jésù Olúwa wa àmín. ẹ ṣé o thank you sir. ok baba. ọ̀gá ọdún ni mò ń dọ̀wálẹ̀ fún yẹn. àbójútó ń dán nìyẹn o ẹ̀ṣẹ̀ ń dán o. ẹ ṣé thank you sir. ok ẹ ṣé gan ara ẹ̀ mọ̀ Nàìjíríà. thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.